wọ́n sọ wípé àwọn ń bọ̀ ní Berger pé tipátipá náà fẹ́ fi wọ Berger àwa sá lọ pé bóyá ká gba Badagry níbẹ̀ iná ti sọ wọ́n wà ní Badagry o àná àbíjọ́ wo ni mo rí fídíò yẹn wípé wọ́n láwọn ń bọ̀ ní Badagry àgbára wọ́n bá ka gbogbo ẹ̀ sílẹ̀ pé ibẹ̀ ni tájẹ̀tì wọn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe. àwọn ọmọ yìí àwọn olóṣèlú ló kó wọn tira o gbogbo abiyamọ ẹ fọkàn yín balẹ̀ àwọn olóṣèlú ló kó wọn tira nígbà tó bá yá ojú wọn á tú wọn sílẹ̀ wọn á jẹ́ ọmọ relé wọn fẹ́ wo owó campaign ni wọ́n ń wá tó bá dẹ̀ yá wọn á pa àwọn ọmọ ọlọ́mọ síta àwa kan gbàdúrà ọjọ́ tí mo ti mú àwẹ̀ tí mo ti gbà àwẹ̀ ọjọ́ àkọ́kọ́ ni bàbá mi ti fún mi níbi ló ti fún mi ní ànsà àwẹ̀ àkọ́kọ́ tí mo gbà torí àwọn ọmọ yìí ariwo tí bàbá mi pa fún mi ni pé wọ́n ti lọ èmi kọ́kọ́ wá bẹ̀rẹ̀ pé ibo náà lọ ṣe pé wọ́n ti pa wọ́n àbí wọ́n ti tú wọn sílẹ̀ but later on mo ń gbàdúrà sí nìyá yẹn ṣe fídíò jáde pé ok but ibi tí mo tún wá rí background tó ti ṣe fídíò ti yàtọ̀ síbi tán wà tẹ́lẹ̀ pé ok bóyá àtọwọ́dọ́wọ́ náà ṣe wà a bẹ̀rẹ̀ sí gbàdúrà sí ó yé mi wípé àwọn olóṣèlú ló wà nídìí ẹ̀ wọ́n máa gba ìtúsílẹ̀ àtàwọn tó wà nínú ọ̀tí gan gbogbo ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwa kìrìsìtẹ́nì kan jáde pé bóyá àwa kìrìsìtẹ́nì nìkan nínú ṣe rí àwọn tán kó wà yìí wọ́n kàn lọ ń kó wọn wọlé wọn mọ kìrìsìtẹ́nì wọn mọ mùsùlùmí kan mo rí àwọn mùsùlùmí kan gan sọ pé àwọn gan tó jẹ́ mùsùlùmí ò gbọdọ̀ fàyè gbà á torí wípé bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa ń fẹ́ gba ìlú mọ́ onílùú lọ́wọ́ ni pé àwọn tó jẹ́ mùsùlùmí ti Nàìjíríà gan wọn mọ àwọn ní mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì mo fẹ́ kẹ́ fojú wọn láwọn àwọn yẹn gan ò tún mọ àwọn ní mùsùlùmí wọn mọ̀ pé àwọn sin Ọlọ́run pé ẹlẹ́bọ náà pé àwọn gan ṣe é sì rí wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì o àtàlábàláyé gbogbo wa ló kàn àwọn eléyìí ò dá anybody mọ̀ yàtọ̀ sí nǹkan ṣe salawa ṣe bí ìjọba tó lọ import wọn wọlé àbọ̀ àbí ibo náà gbà orílẹ̀-èdè yìí ṣe báwọn kan ló ń gbé plane lọ́bẹ̀ àwọn kan ló ń fún wọn níbọn ṣe báwọn kan ló jẹ́ jíìn níbẹ̀ bọ̀ ẹ fi wọ́n lẹ̀ àtẹ̀ntọ́ sponsor ikú ìyá ni gbogbo wọn máa kú papọ̀ Ọlọ́run máa dáàbò bàbá tirẹ̀ ẹni tó máa kú ló máa kú o bàbá màmá bọ́ mo gbàdúrà bó bá rí àmì ṣe nínú àwọn tó máa kú lórílẹ̀‐èdè yìí lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò ka èmi àti ẹ mọ́ ikú ọ̀wọ́wọ́ a ò ní bá wọn kú búburú kò ní ṣubú lù wá ìwọ ni kò fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ ayé rẹ ọ̀nà rẹ àwọn ọmọ rẹ sínú kíni o ìkọ̀kọ̀ ọ̀gá ògo Kristi fi wọ́n sábẹ́ ọ̀wọ́ Kristi jẹ́ kí Kristi máa ṣọ́ wọn Psalm 91 ló fún àwa ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ló máa ṣe kíni ló máa gbé abí òjìji Olódùmarè èmi ò wí fún Ọlọ́run mi pé ṣé orí Psalm 91 yẹn ó wà òkè fún ẹ ó tó fún ọ ìwọ tí Psalm 91 ò bá wá tó wọ́n ní ayẹta òkígbẹ́ àgbémì àgbéfò òun ni olọ́mọ wá kiri wàhálà tí ẹnìyẹn o bí Kristi bá débẹ̀ níbi tó ti ń wà àgbéfò ìgbàgbọ́ ogún ọdún bàjẹ́ nìyẹn o mo sọ fún ẹ wípé ìgbẹ̀yìn ni bàbá mi pé Olúwa sọ fún mi ní ya 2019 nígbà tí COVID-19 mo tún ń repeat báyìí ẹni bẹ́ẹ̀ mo tún ṣe mo ń repeat ẹ̀ ya 2019 ni bàbá mi ti pariwo wípé ìjọba Ọlọ́run ló dé o bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé ó ń ṣẹlẹ̀ bí kan ṣe ń lọ là ń bọ́ sí ibòmí bí kan ṣe ń lọ là ń bọ́ sí mi láti 19 yẹn dìsìn ìwọ ni máa pìpì ẹ̀ jẹun wà ókè aṣọ tó bá wù ẹ́ olórí aṣọ ẹgbẹ́ wọ̀ ṣé gbogbo àwọn ọmọ tó ti kú yìí ìjẹ́ wọ́n lérò wípé báwọn ṣe lọ ṣọ́ọ̀ṣì yẹn wọn ò ní padà mọ́ àwọn tó lọ ṣọ́ọ̀ṣì náà làwọn lọ ṣé wọ́n sọ mọ́ pé wọ́n ti jẹ bẹ́ẹ̀ yẹn orú preparation táwọn ti pìpì ayé wọn òun náà ni wọ́n gbé fò yẹn ohun tó ti tó ká mọ́ wọn lọ́wọ́ òun ìwọ náà ṣe máa ṣe nǹkan bí ẹni tí ò ní ṣe míì mọ́ máa ṣe bí ẹni tí ò ní dọ̀la máa jẹ bí ẹni tí ò ní jẹ míì ìwọ ni gbogbo ẹ tó ṣe ẹ̀ ń sìn dáríjì Olúwa mò ń jáde lọ lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé bí mo bá padà wálé láyà àtàláfíà bó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni Jésù ti dé jẹ́ kí bẹ́ẹ̀ ìjọba ibi tó orílẹ̀-èdè dà nìyẹn o recently mo sọ fún wa wípé wọ́n sọ wípé àwọn ń bọ̀ ní Berger pé tipátipá náà fẹ́ fi wọ Berger àwa ń sá lọ pé bóyá ká gba Badagry níbẹ̀ náà ti sọ wọ́n wà ní Badagry o àná àbíjọ́ wo ni mo rí fídíò yẹn wípé wọ́n láwọn ń bọ̀ ní Badagry àgbára wọ́n bá ka gbogbo ẹ̀ sílẹ̀ pé ibẹ̀ ni tájẹ̀tì wọn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe o gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ àwà lẹ́kọ̀ọ́ ń bí o àbọ̀ Ọlọ́run yóò dájú ẹ rí wípé mo ti sọ ti Èkó fún yín ohun tí mo rí ní ti Èkó ogun tí ò lọ́nà àbáyọ kò ní jà wá o mò ń pariwo oníkálukú kó gbàdúrà tèkó yẹn wọ̀ sí gan lórúkọ Jésù kò ní jà wá o kò ní jà wá o àdúrà àti ìjọba wọ́n dìde sí Èkó ṣe rí gbogbo ọlọ́kadà Èkó bandit ni wọ́n pátápátá yàtọ̀ sí ọmọ Yorùbá ẹni tó bá ń sọ mọ́lá bandit ni everybody wọn according ohun tí mo receive lójú àlá mi wọ́n ń sọ fún wa lójú àlá wípé àwọn làwọn ti ń ṣe ọ̀kadà níbí láti ọjọ́ tó ti pẹ́ pé kò sí kọ̀rọ̀ bíi tí àwọn ò mọ̀ lẹ́kọ̀ọ́ kọ̀rọ̀ kan báyìí pé kò sí lójú àlá mi bàbá gbàbí a máa bọ́ lọ́kadà wọ́n ti wà níbẹ̀ oníkálukú wọn dúró okùnbi tó oníkálukú wa máa ságbà àwọn oníkálukú àwa dúró sáàárín Olúwa ní àárín la wà lẹ́kọ̀ọ́ àárín ṣe ti rí wípé ọwọ́ Ọlọ́run lẹ̀mí wá wà òun ni mo ṣe sọ pé aṣọ àdúrà rẹ tó dáa jù máa wọ̀ jẹun bí ẹni tí ò ní jẹ̀mí bọ́lọ́run bá pa wá mọ́ òun ló dá wa bí ò sì pa wá mọ́ àá máa yìn bí kankan bandit ò ní jẹ́ kí n ṣẹ́ Jésù o ogun kan ò ní lelele kọ́lọ̀ má ṣe ṣùgbọ́n mo gbàdúrà àwa ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ ibi ò ní wọlé wa ṣùgbọ́n mo kàn fi yẹn mo fi ṣe ọ̀rọ̀ ìṣítí àìbá àmọ́ ibo bá ti yọrí sí àlọ́ náà nìyẹn o àbọ̀ Ọlọ́run yóò dájú o àwọn tó lọ kábà yẹn àwọn náà òró ti tẹ́lẹ̀ o àwọn náà wọ́n re ṣọ́ọ̀ṣì náà wí o bọ̀ jẹ́ kémi àti ẹ náà palẹ̀ ilé rẹ mọ́ pé ìjọba Ọlọ́run dé tán òun èyí tó máa dé bá wa ikú ò ní dé bèmi àti ẹ o àdẹ̀ ní kúkú ọ̀wọ́wọ́ orílẹ̀-èdè máa dùn ó sì máa dára o ṣé ẹni gbogbo tó ń ṣẹlẹ̀ yìí afẹ́fẹ́ ni ó sì máa fẹ́ díẹ̀ lọ ọdún bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ míì á máa tún ṣẹlẹ̀ torí bíbọ̀ rẹ̀ ń bọ̀ ṣùgbọ́n ṣe rí gbogbo bó ṣe lè kókókókó yìí ó sì máa rọ̀ tó jẹ́ pé orílẹ̀-èdè náà títí máa dùn díẹ̀ sí ó máa dùn díẹ̀ sí ó sì máa dà
ṣe láwọn olóṣèlú tó bá fẹ́ dìbò tí ìjọba kan bá fẹ́ gbé ìjọba kan sílẹ̀ ẹ̀yin náà ti máa wò náà bọ́n ṣe máa ṣe nìyẹn ṣùgbọ́n mo sọ nǹkan kan fún yín ohun tí Olúwa sọ fún mi mo ń rìpìtì ẹ̀ kí lẹ́mọ̀ tó fa ogun bandit tó ṣe le kókókó yìí kí lẹ́mọ̀ tó ṣe le torí pé gbogbo yín sọ wípé bàbá Tinubu oníṣẹ́ lẹ́ẹ̀kejì ni o bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi wípé kí n kéde fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wípé ẹ má sọ wípé Tinubu oníṣẹ́ lẹ́ẹ̀kejì o ẹni wípé mo bá wọn gbowó òṣèlú ní débi mo ṣe mo jẹ́ mẹ́rin kí n ṣe mo ti ẹ̀dá bàbá wọn mọ̀ ohun tí bàbá mi sọ ó ní sí orí ìṣẹ̀tìmà ṣẹ́rí ẹnì kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn òun ni dín tó wà ní gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí o ṣé mo gbórí afẹ́fẹ́ mo wà òun lẹni tó wà nídìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o Olúwa ní ẹ má sọ wípé wọn ní ṣẹlẹ̀ kejì o tí ẹ bá ti sọ pé wọn ní ṣẹlẹ̀ kejì ní tó ń fẹ́ máa ṣe lọ́ṣẹ̀ yìí o kán máa kó àwọn èèyàn kí bandit máa pọ̀ nígbà tẹ́bí bọ́dọ̀ bá ní sinmi nígbà tẹ́ ẹ bá rójú ráyè dìbò gan wọn ṣẹlẹ̀ kejì wọn làwọn ti wọlé Olúwa ní kẹ má sọ bẹ́ẹ̀ wípé wọn ní ṣẹlẹ̀ kejì ẹjẹ́ ń ṣẹlẹ̀ kejì kan máa bá tiwọn lọ o tẹ́ ẹ bá fẹ́ ní sinmi ogun bandit àwọn ló wà ń díẹ̀ o àwọn ló wà ń díẹ̀ torí wípé ẹ̀ ń pariwo wípé àwọn ò ní sí ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n ṣe bí ogun bandit kó máa gbóná jẹjẹjẹjẹn bó ṣe ń gbóná yìí kẹ má bàa rójú ráyè tiwọn kẹ má bàa gbẹ̀tẹ́ yìí kò bá ní sinmi tí ìpayà wà nínú yín ẹ ní ráyè tiwọn wọn lè ṣe bọ̀ ẹ fi wọn lẹ̀ jọ ṣe o kábà alálàáfíà nítorí wọ́n bá sọ fún mi ni mo máa sọ fún yín olóòótọ́ dẹ̀ ni ẹni tó rán mi olóòótọ́ ni ẹni tó rán mi àwọn ni o àwọn ni Olúwa sọ fún mi ó ní sórí gbàkejì ẹ má tẹ̀ tó da lábàá ó ní tí bàbá Tinubu kò gbọdọ̀ da lábàá wípé òun ò ní músẹ̀ tí máa ṣe gbàkejì ó ní tó bá sọ wípé òun ò ní músẹ̀ tí máa ṣe gbàkejì wọn máa pa ó ní kó fi ilẹ̀ kan ṣàjọṣe sáà kejì wọn kan máa lọ lálàáfíà mo jíṣẹ́ tí Olúwa rán mi tí gbogbo yín bá dẹ̀ ń gbógun wípé wọn ní ṣẹlẹ̀ kejì bandit náà máa fi jà yín lógun ohun tó ń ṣe náà ń ṣe yẹn àwọn ni èmi ò ní parọ́ fún yín tí bàbá mi wí ló wí yẹn tí mo bá sọ fún ọ pé báyìí lolúwa wí bẹ́ẹ̀ ló wí nìyẹn bẹ́ẹ̀ ló sọ tí ò bá dẹ̀ sọ̀rọ̀ mi ò ní jíṣẹ́ ẹ mọ̀ mí pé yìí ṣe tó bá ń sọ nonsense lórí afẹ́fẹ́ ẹ báyìí lolúwa ohun tó bá ti sọ̀rọ̀ màá wá sọ tí ò bá ti sọ̀rọ̀ kí sọ̀tì lórúkọ tèmi màá gbájúmọ́ bíbélì mi ṣùgbọ́n revelation tí bàbá mi sọ fún mi nípa orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn ẹ fi bàbá Tinubu àti Sẹ̀tìmà lẹ̀ ẹ̀yàn lọ sẹ́lẹ̀ kejì wọn kí ogun bandit bá ṣẹ́ ẹ bá ní sinmi bandit ṣùgbọ́n tẹ bá ti ń pariwo kán má ṣe é wàhálà bandit náà máa rántí yín o ọba yóò ní borí wa àwọn ọmọ yìí Olúwa ní ọwọ́ wọn náà wà àwọn ló gbìn nǹkan wọn pamọ́ wọn wà àwọn ló mọ̀ ń ṣe é gbogbo bó ṣe lè ṣe òní ni bandit wa ti wà ní ṣe bó ti pẹ́ tán ti wà bó ṣe lè kókó yìí àwọn ló mọ̀ sí torí wọ́n fẹ́ ṣẹlẹ̀ kejì tipátipá ni o ọba yóò ní borí wa ẹ ṣí bíbélì o ìbóládé àti dé 45 ìwé ìsíkẹ̀ 45 ládé wàá gbọ́ gbogbo nǹkan gbogbo èyí sàtìkà ẹ ti rí kó ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ ẹ folóṣèlú lẹ̀ o ẹ sáà fi wọ́n lẹ̀ ẹjọ́ ṣẹlẹ̀ kejì láyà tàlàáfíà o tèmi nìyẹn o ọba yóò ní borí wa a wà ní 45 pẹ̀lúpẹ̀lú nígbà tí ẹ̀yin bá fi ìbò pín ilẹ̀ ní ogún ẹ ó gbé ọrẹ wá fún Olúwa èyí tí ó mọ̀ láti ilẹ̀ náà wá gígùn náà yóò sì jẹ́ ẹgbàálẹ̀ ẹgbẹ̀rún iye ní gígùn àti ẹgbàárún ní ìbú èyí yóò jẹ́ mímọ́ ní gbogbo agbègbè rẹ̀ yíká praise the Lord ṣé fẹ́ ti rí ní ọ̀sẹ̀ tó lọ bí Olúwa ṣe ní kán máa pín ilẹ̀ wọ́n ṣe ń wọlẹ̀ fóníkálùkù ìlú òun là ń kàbọ̀ láti inú èyí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yóò jẹ́ ti mímọ́ ní gígùn pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní ìbú ní gígùn 4 yíká àti 50 ìgbọ̀wọ́ fún gbangba rẹ̀ yíká chọ́ọ̀chì ni o chọ́ọ̀chì bí wọ́n ṣe ẹ̀yin kan sọ wípé kò sí chọ́ọ̀chì látètè kọ́ ṣe sínágọ́gù ló wà látètè kọ́ ṣe kìíní kan ni irọ́ ni o àti sínágọ́gù o àti ṣọ́ọ̀ṣì o sínágọ́gù náà ń pè ń gbà yẹn ilé Olúwa náà ń pè ń gbà yẹn àwa là ń pè ní chọ́ọ̀chì nísìn ṣọ́ọ̀ṣì Yorùbá chọ́ọ̀chì English nígbà yẹn ilé Olúwa bí wọ́n ṣe máa kọ́ bí wọ́n ṣe describe ẹ̀ bí wọ́n ṣe máa ṣe ọwọ́ Ọlọ́run ló ti wá Ọlọ́run ló pinlẹ̀ rẹ̀ Ọlọ́run ló sọ fún wọn wípé kán kọ́ chọ́ọ̀chì ibi tẹ́ ẹ ti máa sìn mí àti ibi tán ti máa rúbọ ẹ̀rí wípé nígbà yẹn ẹbọ ni wọ́n máa ń rú kán pẹran kán pa kìíní kan kán máa fi rúbọ ṣe mọ̀ wípé kò tí ì gbéra rẹ̀ sílẹ̀ láti fi rúbọ ẹ̀jẹ̀ yẹn ló sì ń gbà bọ́n ṣe máa ṣe direction òun lọ́lọ́run fún wọn ọwọ́ Ọlọ́run ló ti wá ẹni àkọ́kọ́ wo ló dẹ̀ kọ́kọ́ kọ́ chọ́ọ̀chì yẹn bàdá Solomon lọ́lọ́run fún ìwọ ló kọ́lé fún mi àbí níbo wá ní chọ́ọ̀chì ti wá ọwọ́ Ọlọ́run ni o praise the Lord àti nínú wọ̀nyí ni ìwọ òun 12,000 ní gígùn àti 1,000 ní ìbú àti nínú rẹ̀ ní ibi mímọ́ yóò wà ibi mímọ́ jùlọ èyí tí ó mọ́ nínú ilẹ̀ náà yóò jẹ́ ti àwọn àlùfáà ṣùgbọ́n àwọn ìránṣẹ́ ibi mímọ́ àti tí yóò súnmọ́ láti ṣe ìránṣẹ́ fún Olúwa yóò sì jẹ́ ààyè fún ilé wọn àti ibi mímọ́ fún ibi mímọ́ praise the Lord wọ́n ní kán wọn àwọn kan ìbú bó ṣe máa rí fún àwọn àlùfáà á jẹ́ ibi mímọ́ tó mọ́ jùlọ fún wọn àwọn kan dẹ̀ wà tó máa súnmọ́ ibi mímọ́ tó máa súnmọ́ pẹpẹ láti máa tún pẹpẹ ṣe bí àwa náà ṣe lónìí praise the Lord.